Ìpínlẹ̀ Ogun jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ mẹ́fà tó wà lábẹ́ ẹkùn gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. Ní ọdún 1976 ni wọ́n dá ìpínlẹ̀ yìí sílẹ̀, tí Ọlọ́run ọba sì fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àlùmọ́nì dá a lọ́lá. Pẹ̀lú bí ìpínlẹ̀ yìí ṣe wá ń súnmọ́ ìpínlẹ̀ Èkó tó ti fìgbà kan jẹ́ olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí, tó sì tún jẹ́ àárín gbùngbùn ètò ọrọ̀ ajé ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ló wá mú kí ìpínlẹ̀ Ògùn náà jẹ́ ibùdó ńlá fáwọn olùdáṣẹ́sílẹ̀ nílẹ̀ yìí àti lókè òkun. Pẹ̀lú bí ètò ìdá ilé-iṣẹ́ ńláńlá sílẹ̀ tó ṣe wá ń gbòòrò sí i, ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìgbèríko ló ń fojoojúmọ́ tún kó lọ sáàárín ìlú ńláńlá níbi tí àwọn ètò ọrọ̀ ajé tó ti ń gbèrú sí i láti tún lọ wáṣẹ́ tó dáa ṣe. Àìṣedéédé tó wà láàárín àwọn ìgbèríko wa àti àwọn ìlú ńláńlá lórí àwọn ìpèsè ohun amúlùdùn ló mú kí ìdàgbàsókè àwọn ìgbèríko kó tún máa fà sẹ́yìn. Àmọ́ ṣá, Yorùbá bọ̀ wọ́n ní inú ìkòkò dúdú lẹ̀kọ funfun ti jáde. Àwọn ìgbèríko wọ̀nyí náà ni wọ́n ń pèsè ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tẹnu ń jẹ fáwọn èèyàn ìlú ńláńlá yìí, tíjọba sì tún rí kó lọ sókè òkun láti tó fi pawó wọlé fún ìlọsíwájú àwọn àwùjọ wa lápapọ̀. Ní ìmọrírì pàtàkì ipá ńlá táwọn ìgbèríko wọ̀nyí ń kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wa, ní pàápàá jùlọ lórí ètò ọrọ̀ ajé, ló mú kí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn fi mú ìlọsíwájú àwọn ìgbèríko wọ̀nyí lókùnkúndùn látìgbà tó ti gorí àlééfà ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2011. Láfikún, pẹ̀lú bó ṣe jẹ́ wípé gómìnà Ìbíkúnlé Amósùn lọ káàkiri gbogbo àwọn ìgbèríko wọ̀nyí lásìkò ìpolongo ìbò, tó fún gómìnà láǹfààní láti mọ àwọn ìṣòro lóríṣiríṣi tó ń kojú àwọn ìgbèríko wọ̀nyí àti àwọn ìgbésẹ̀ tíjọba rẹ̀ ní láti gbé láti mú ìrọ̀rùn bá àwọn èèyàn ìpínlẹ̀ yìí jákèjádò ìpínlẹ̀ Ògùn. Ọ̀kan pàtàkì ní ìpèsè ohun amúlùdùn, ìdàgbàsókè àwọn ìgbèríko àti ìpèsè iṣẹ́ jẹ́ lórí ètò pàtàkì márùn-ún ìjọba Ìbíkúnlé Amósùn. Ní kété tó sì gorí àlééfà ni gómìnà ti mú ọ̀rọ̀ yìí pọ̀n, ní pàápàá jùlọ ní ìmúṣẹ àwọn ìlérí rẹ̀ lásìkò ìpolongo ìbò. Láàárín nǹkan bíi oṣù 23 báyìí tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti gorí àlééfà, níjọba yìí ti ń fi hàn wípé àníṣẹ́ òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni àwọn jẹ́ nípa rírí dájú wípé wọ́n mú àwọn ìlérí wọ̀nyí ṣẹ. Láti olú ìlú ìpínlẹ̀ Ògùn tó fi dé gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà nípínlẹ̀ yìí ní gbogbo akitiyan ìjọba yìí lórí àwọn iṣẹ́ ìdàgbàsókè lóríṣiríṣi ti bẹ̀rẹ̀ sí ń fojú hàn. Láti orí ètò ẹ̀kọ́ lọ sí ètò ìlera, lọ sí ètò ọ̀gbìn tó fi dórí ètò ohun amúlùdùn, ló ń tọ́ka sí ọwọ́ tíjọba yìí fi mú ìlọsíwájú àwọn èèyàn rẹ̀. Ní orí ètò ìpèsè ohun amúlùdùn àti ìlọsíwájú àwọn ìgbèríko wa, ìgbésẹ̀ tíjọba yìí kọ́kọ́ gbé ní láti sọ àjọ tó ń rí sí ìdàgbàsókè àwọn ìgbèríko wa nípìnlẹ̀ yìí di ilé-iṣẹ́ ìjọba gan-an. Eléyìí ni ìjọba ṣe ní ọdún 2012 ní ìgbáradì fún àwọn ìlọsíwájú ńlá tó ń bọ̀ fún ẹ̀ka yìí. Alákòóso iléeṣẹ́ yìí, Honorable Falilu Sabitu, sọ̀rọ̀ lórí àwọn ojúṣe iléeṣẹ́ náà. Ìdí tí a fi dá iléeṣẹ́ yìí sílẹ̀ ni wípé a ti rí wípé ní ìta adé o, gbogbo ìgboro ìlú ńláńlá láti fẹ́ kárí pẹ̀lú ìpèsè ohun amáyédẹrùn. A wá wò wípé àwọn ìlú ńláńlá yìí nìkan kọ́ ló wà ní Ògùn State, àwọn ìlú kéréje tó wà ní àwọn ibi tí tó tiẹ̀ jẹ́ pé mọ́tò gan fẹ́ máa dé bẹ́ẹ̀, tó jẹ́ pé mọ́tòsáìkù là máa gbé débẹ̀ wọ́n wà. So a ní láti lọ gbé àwọn ohun amáyédẹrùn bá wọn níbi tí wọ́n wà. A fẹ́ kí àwọn náà rí ìpèsè ohun amáyédẹrùn ní ibi tí wọ́n wà, kí wọ́n lè ta ọjà wọn déédéé, gbogbo ohun tí wọ́n bá ṣe ń bẹ̀ kí ó lè ṣe é kó jáde, gbogbo àwọn náà rí omi iná, ọ̀nà, gbogbo oríṣiríṣi ilé ìwé. Ìdàgbàsókè àwọn ìgbèríko wa kì í ṣe iṣẹ́ kékeré rárá, pẹ̀lú òǹkà àwọn ìjọba ìbílẹ̀, àwọn wọ́ọ̀dù àti àwọn ìletò àìmọye tí wọ́n wà nípínlẹ̀ Ògùn. Àmọ́ ilé-iṣẹ́ yìí kò rí eléyìí gẹ́gẹ́ bí ìdènà fún rárá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìletò àti àwọn abúlé nípínlẹ̀ Ògùn ló ti ń rọ́wọ́ iṣẹ́ ìdàgbàsókè ìjọba yìí lọ́lọ́kan òjọ̀kan báyìí, ní pàápàá jùlọ lórí ìpèsè àwọn ohun amúlùdùn bíi ìpèsè omi ẹ̀rọ tó ṣeé mu, ìpèsè iná mọ̀nàmọ́ná àti ìpèsè àwọn ọ̀nà tó ṣeé rìn.
lára àwọn ìgbèríko tí ọwọ́ iṣẹ́ ìdàgbàsókè ìjọba yìí ti dé láti rí abúlé Odè Omi ní Ògùn Waterside. Látọjọ́ tó ti pẹ́ ní abúlé yìí ti wà tó sì bá ìlú Èkó pààlà. Abúlé náà ló jẹ́ wípé omi yí i ká tó sì jẹ́ ilẹ̀ ẹrọ̀fọ̀, eléyìí tó mú kí àtidé ibẹ̀ gan jẹ́ ìnira ńlá. Àmọ́ eléyìí kò dí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lọ́wọ́ rárá o nínú akitiyan rẹ̀ láti mú ìlọsíwájú bá àwọn èèyàn rẹ̀ níbikíbi tí wọ́n bá wà. Nítorí náà oríṣiríṣi àwọn iṣẹ́ ìdàgbàsókè ní ìjọba yìí ti bẹ̀rẹ̀ nínú abúlé yìí. Èkíní níbẹ̀ ni ìpèsè iná ọba fáwọn ará abúlé yìí. Kó tó di ìgbà yìí kò sí iná mọ̀nàmọ́ná ní abúlé yìí, eléyìí tí wọ́n ti ń kojú láti ọdún tó ti pẹ́ sẹ́yìn. Ìdí nìyí tó fi jẹ́ wípé lásìkò tó ń ṣiṣọ́ lórí àwọn 500 ẹ̀rọ amúnáwá transformer tó rà fún ìwúlò àwọn ará ìpínlẹ̀ Ògùn, gómìnà tún gbé iṣẹ́ ìbẹ̀rẹ̀ pípèsè iná láti orí ẹ̀rọ solar energy fáwọn agbaṣẹ́ṣe láwọn ìjọba ìbílẹ̀ kan nípínlẹ̀ Ògùn fún àǹfààní àwọn ìletò àti abúlé tí wọn ò tíì fa iná ọba dé rárá. Abúlé Odè Omi jẹ́ ọ̀kan lára àwọn irúfẹ́ abúlé bẹ́ẹ̀. Ní báyìí gbogbo ojúlé dé ojúlé tó wà lábúlé yìí ni wọ́n ti ṣe iná sólà yìí lé orí òrùlé wọn, eléyìí tó ń pèsè iná mọ̀nàmọ́ná fún ìwúlò àwọn èèyàn wọ̀nyí. Bákan náà ló tún jẹ́ wípé iṣẹ́ ń lọ lọ́wọ́ báyìí láti fa iná ọba dé abúlé yìí. Ọ̀gá àgbà tó ń rí sí ètò ìfaná sáwọn ìgbèríko sọ̀rọ̀ lórí iṣẹ́ mọ̀nàmọ́ná tó ń lọ lọ́wọ́ báyìí. Ìlà tá a ṣe ń sìn ó ti di 67% tá a ti ṣe nínú Odè Omi sìn tá a ti ṣe lọ. But I then hope before the end of the month we are going to finish the construction work. Ó máa kù connection to the national grid, which is a function of our NEPA PHCN. Ìgbàgbọ́ wà wípé pẹ̀lú bí iṣẹ́ ṣe ń lọ sí báyìí, nígbà tí a ó bá fi rí àárín ọdún yìí, wọ́n ó parí iṣẹ́ fífa iná ọba dé abúlé yìí gan-an. Ọ̀gá àgbà yìí tún gbóríyìn fún àwọn ará abúlé yìí fún bí wọ́n ṣe ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba lórí iṣẹ́ náà pẹ̀lú àlàyé wípé wọ́n ní láti gé àwọn igi ọ̀pẹ wó lulẹ̀ láti fàyè gba iṣẹ́ rírí àwọn òpó iná mọ̀nàmọ́ná náà. Corporate pẹ̀lú wa gan, so wọ́n try their best possible. So any assistance wọ́n fẹ́ ṣe wọ́n máa fún wa. Bá fẹ́ gégi wọn, ọ̀pẹ wọn tá à ń gé àgbọn, so wọ́n corporate pẹ̀lú wa pé since development la fẹ́ ṣe fún wọn ní àárín ìlú, so wọn ò fún wọn any problem. Iṣẹ́ ìdàgbàsókè mìíràn tí wọ́n tún ń bá lọ lọ́wọ́ báyìí ní abúlé Odè Omi yìí ni gbígbé àwọn kànga ìgbàlódé tí wọ́n ó máa fi iná sólà fà jáde. Tẹ́lẹ̀ rí omi odò tó ń ṣàn láwọn ará abúlé yìí gbẹ́kẹ̀lé fún ìwúlò wọn, eléyìí tó mú ọ̀pọ̀lọpọ̀ ìnira lọ́wọ́ nítorí ipò táwọn ọ̀nà tó wọ abúlé yìí wà àti bí odò náà ṣe jìnnà sí abúlé sí. Àmọ́ ṣá ní báyìí omi pípọ́n ti wá di ìrọ̀rùn báyìí, pàápàá jùlọ fáwọn obìnrin abúlé náà. Ọba ìlú Odè Omi, Ọba Adénúgà Òkúnníyì sọ̀rọ̀ lórí ìṣòro táwọn èèyàn rẹ̀ ń kojú tẹ́lẹ̀ àti ìlọsíwájú tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti mú bá ìlú yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń sọ fún tẹ́lẹ̀ pé àwọn ti wá bẹ̀rẹ̀ àbí wọ́n ń bọ̀ tí a máa retí àbí nǹkan bẹ́ẹ̀. So but nísìnyí mo rí i pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí, inú wa sì ti dùn lọ́pọ̀lọpọ̀ pé wọ́n ti sọ bẹ́ẹ̀ pé àwọn yóò ṣe, wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti máa ṣiṣẹ́ lọ nísìn. Àwọn oníṣẹ́ iná wọ́n ti ń ṣiṣẹ́ lọ, àwọn tómi pàápàá wọ́n ti ń ṣiṣẹ́ lọ. Síwájú sí i, ìjọba tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ líla ọ̀nà mọ́tò sí ìlú Odè Omi, eléyìí tí yóò so ìlú yìí mọ́ ìpínlẹ̀ Èkó, tí agbaṣẹ́ṣe náà sì tún ṣàlàyé lórí iṣẹ́ ọ̀nà náà. Ọ̀nà yẹn ipa mẹ́ta ló pín sí. Èkíní òun ni culvert tá a kọ́kọ́ ń ṣe yìí. Èkejì òun ni píparí afárá tó wà ní lọ́rùn kan. Ẹ̀kẹta òun ni ọ̀nà fúnra rẹ̀ gangan. Ó tún sọ̀rọ̀ lórí àsìkò tí iṣẹ́ ojú ọ̀nà yìí yóò parí. Eléyìí box culvert yẹn tó ń gbé omi kọjá, a máa parí yẹn títí nǹkan bíi ọ̀sẹ̀ méjì sígbà yìí, but afárá yẹn àti ọ̀nà yẹn a máa parí ẹ̀ kí ọdún yìí tó jálẹ̀. Abúlé mìíràn tó tún rọ́wọ́ ìjọba yìí lórí ìpèsè omi ẹ̀rọ ní abúlé Sìgóbáídó níjọba ìbílẹ̀ Ewékòró nípínlẹ̀ Ògùn. Àwọn èèyàn abúlé yìí ṣàlàyé wípé ìṣòro ńlá ni àwọn ń kojú láti rí omi tó dáa lò tẹ́lẹ̀ rí, àmọ́ eléyìí ti wá di ohun ìgbàgbé báyìí.
baálẹ̀ abúlé Sìgóbáídó náà fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn síjọba gómìnà Ìbíkúnlé Amósùn fún iṣẹ́ takuntakun lórí ìdàgbàsókè agbègbè wọn. Olúwa Ọlọ́run kúkú ti rínú, mo dúpẹ́ gan-an, mo fi bùkún fún Ọlọ́run tó pé kí Ìbíkúnlé Amósùn kó wá ṣe ilé fún mi ní Sìgóyè. Mo wá bẹ̀ Ọlọ́run kọ́lọ́run kó túbọ̀ máa bá mi ràn lọ́wọ́. Gbogbo ètò ti ṣe kó fẹsẹ̀ múlẹ̀ kó máa sèso rere. Èyí tó kù tí ó máa ṣe kọ́lọ́run kó máa wá sìn lọ kó jẹ́ kó ṣàṣeyọrí. Bákan náà ni Ọmọṣorí ní ìletò Dìísù ní Yewa. Ní báyìí àwọn ará agbègbè yìí náà tún ti ní àǹfààní sí omi ẹ̀rọ tó dágere fún ìwúlò wọn. Gbogbo àwọn ìṣòro àjàkálẹ̀ àrùn tó máa ń tinú omi ẹlẹ́gbin wá táwọn èèyàn wọ̀nyí ń kojú tẹ́lẹ̀ ló ti wá dínkù gidi báyìí látàrí ìdúróṣinṣin ìjọba tó wà lóde nípínlẹ̀ Ògùn báyìí láti pèsè ohun amúlùdùn sí àrọ́wọ́tó àwọn èèyàn rẹ̀. alùpùpù dọ̀lọ́hún Ọlọ́run ṣeun à ń ṣàdúrà fún Ìbíkúnlé Amósùn pé yọ tọ̀ láṣẹ yọ pẹ́ a ti ń bá a bọ̀ kì í ṣe nǹkan bíi 30 ọdún tí wọ́n ń parọ́ fún wa àárọ̀ náà àárí kànga àárí gbára gan jẹ́ pé kọ̀rọ̀ já sí wàá lò tètè yìí gan o kódà kò sí wàhálà wọ́n ní wọ́n ń bọ̀ wọ́n rí bàbá rẹ̀ pẹ̀lú bó ṣe yẹ alùpùpù lọ́wọ́ wọn á pẹ́ lé òye o. Lára àwọn abúlé mìíràn tí wọ́n tún ń jẹ àǹfààní àwọn iná mọ̀nàmọ́ná sólà yìí ní abúlé Ìkèrèkú ní ojú ọ̀nà Ayétòrò, ìletò Fàkálẹ̀ ní Ṣàgámù àti abúlé Márọ̀kọ́ níjẹ̀bú Òde. Bó tilẹ̀ jẹ́ wípé kò fi bẹ́ẹ̀ rọrùn láti máa rí i dájú wípé iṣẹ́ ìdàgbàsókè ń dé gbogbo àwọn ìletò àti àwọn wọ́ọ̀dù nípínlẹ̀ yìí, ilé-iṣẹ́ tó ń rí sí ètò ìdàgbàsókè àwọn ìgbèríko ní ìpínlẹ̀ Ògùn sì tún ń tẹ̀síwájú nínú akitiyan rẹ̀ láti rí i dájú wípé ó ṣe àṣeyọrí lórí àwọn àfojúsùn rẹ̀. Àwọn ìṣòro tá a bá pọ̀ a dẹ̀ tún wá ń ṣe nǹkan pàápàá tó jẹ́ pé tá a pè ní need assessment nídìí òyìnbó, àwọn ohun tí a ń béèrè, ohun tí àwọn ìlú kọ̀ọ̀kan, àwọn ìgbèríko kọ̀ọ̀kan, ohun tí wọ́n ní èlò so that kì í ṣe pé bóyá ẹ fẹ́ ọ̀nà ká lọ máa ṣe iná fún yín àbí ẹ fẹ́ iná kó jẹ́ pé omi la wá ń ṣe fún yín. No, ohun tí ẹ bá fẹ́ gangan bó tilẹ̀ jẹ́ pé gbogbo ohun tí ẹ fẹ́ yẹn pọ̀ ṣùgbọ́n gbogbo ohun tí a fẹ́ pọ̀ ṣùgbọ́n eléyìí la fẹ́ kẹ́ ṣe fún wa báyìí sọ̀rọ̀ mi yé yín, èyí tá a fẹ́ ṣe pọ̀ o, kò sọ́nà o, kò sómi o, kò sígbà ṣùgbọ́n eléyìí la fẹ́ nísìn o. Àwọn tá à ń pè ní needs assessment nìyẹn pé ókè o à ń prioritize èlò wọn pé ní gbogbo ohun táwọn ra bí yìí nígbà tá a bẹ̀rẹ̀ sí ń lọ kiri nísìn ó ti yà á lẹ́nu wípé adélùmí wọ́n sọ fún wa pé rárá o ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ làwọn nídìí o, ibòmíì wọ́n sọ pé ilé ìwé gíga làwọn nídìí o, nísìn ẹjọ́ ilé ìwé gíga làwọn kọ́kọ́ fẹ́ kán bá wọn ṣe o. Pẹ̀lú wọ́ọ̀dù 246 tó wà nípìnlẹ̀ yìí, kí ni ètò míì tí ilé-iṣẹ́ yìí ní nílẹ̀ láti rí i dájú wípé gbogbo wọn ni ọwọ́ ìdàgbàsókè ìjọba yìí dé? À ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí. Èkíní tó ṣe pàtàkì tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìnyí ni àwọn ìpèsè omi mímu, omi tó dára láti lè ṣe ẹ̀kún àlàáfíà fún àwọn èèyàn. So à ń ṣe omi yìí tó jẹ́ pé láti inú agbára oòrùn tá a pè ní solar borehole òun là ń ṣe káàkiri à ń ṣe sí every local government kọ̀ọ̀kan káàkiri a dẹ̀ ń ṣe sí ju local government pàápàá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìletò àti abúlé mìíràn náà ni ètò wà láti dé kí ìrọ̀rùn lè bá àwọn ará ìlú. Eléyìí ni àfojúsùn ìjọba yìí láti rí i dájú wípé àníṣe ó ṣe àtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn pẹ̀lú mímú àyípadà rere bá a. Ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìgbèríko ni wípé ìjọba kò nífẹ̀ẹ́ wọn lọ́kàn rárá nítorí ìwà àìkọbiara sí wọn tó ti máa ń wáyé tẹ́lẹ̀ rí. Àmọ́ ṣá, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti mú àyípadà bá eléyìí pẹ̀lú àwọn akitiyan rẹ̀ lọ́lọ́kan òjọ̀kan láti rí i dájú wípé gbogbo àwọn ará ìgbèríko náà ni wọ́n rí ọwọ́ iṣẹ́ ìdàgbàsókè tí ìjọba yìí ń gùn lé báyìí. Nítorí náà, pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ni àwọn tọ́rọ̀ kàn náà fi ń dúpẹ́ lọ́wọ́ ìjọba yìí tí wọ́n sì tún ń béèrè fún àwọn nǹkan mìíràn. Mo kí Amósùn púpọ̀, ó ṣe àdá o tí wọ́n tẹ̀ tí ẹ̀yìn
ó bá alájọ olúwa náà bá lídùmọ̀ náà á bá ràn lọ́wọ́ kó jọ̀wọ́ kó bá ṣègbéga òdì bó má ṣe dára. inú wa dùn gan adẹ̀dúpẹ́ fún ọlọ́run àràn lọ́wọ́ gbogbo nǹkan tó ń ṣe ń Ìjẹ̀bú-Òde náà làwa ń gbọ́ tàdé ń lọ sọ́run tá à ń rí so bọ́n ṣe ń ṣe lọ́run àná ìfẹ́ kan ṣe wà ní òde omi náà kí kí iṣẹ́ ẹ̀kọ́ lè máa yọrí sí rere kí ìdàgbàsókè lè máa adẹ̀ ti ń rí ọwọ́ wọn dáadáa so adẹ̀fẹ́ máa rí ju bẹ́ẹ̀ lọ kí ìlàjò bọ́ ìlú òde omi. gbogbo iná tó ń ṣe nílùú yìí ọlọ́run náà túbọ̀ fún gómìnà ṣe ọlọ́run náà túbọ̀ ràn lọ́wọ́ ṣé rómi yẹn àdúpẹ́ pé kò ní máa fún wa ní wàhálà ká máa débẹ̀ ká máa pọn mi ni ọlọ́run náà túbọ̀ ràn wọ́n lọ́wọ́ a ò ní wá ò mú mi kó mi mùtìdáná yẹn ṣe bá a ṣe ibẹ̀ yẹn ọlọ́run náà ká túbọ̀ ràn wọ́n lọ́wọ́ o. àwọn obìnrin abúlé wa ṣòro yẹn pọ̀ gan-an torí ọ̀nà odò wa jìn tójò bá tiẹ̀ dé báyìí kò sọ́nà láti lè pọn mi mọ́ inú wa dùn gan-an adúpẹ́ lọ́wọ́ Ìbíkúnlé Amósùn torí ẹ̀ gan-an la ṣe láìkẹ́ kó tó wọlé gan-an àti láìkẹ́ ó tún wá wọlé tó tún wá ṣerú eléyìí adúpẹ́ gan-an á dẹ̀ dáa fún á ṣàṣeyọrí. inú wa tiẹ̀ dùn inú wa dùn lọ́pọ̀lọpọ̀ àwa ń dúpẹ́ lọ́wọ́ ìjọba Amósùn inú wa dùn lọ́pọ̀lọpọ̀. oríire tó ṣe fún wa yóò ní gbà lọ́wọ́ ẹ̀ a máa dáa fún yín ẹ ní sọnù àlàáfíà lè máa délé gbogbo ilẹ̀ máa ṣoríire mi ní fi ń ṣàwátì lágbára àná bí Muhammad ìṣẹ́yìn máa ṣojú yín. adúpẹ́ ìjọba Amósùn tó ṣe ètò fún wa lónìí. a kí wọn lọ́pọ̀lọpọ̀ fún nǹkan tí wọ́n ṣe torí pé wọ́n níbi tí òkùnkùn bá wà tí ìmọ́lẹ̀ bá ti débẹ̀ níwọ̀nba sólà tí wọ́n ṣe a rí pé nǹkan wà lọ́wọ́ wọn láti ṣe a dẹ̀ fẹ́ kí wọ́n tún try fún wa kí wọ́n ṣe ju bẹ́ẹ̀ lọ sódà tàánú àti wọn lẹ́yìn. inú mi tiẹ̀ dùn gbà tí mo bá omi yẹn torí gbà tí mo kọ́ fi wá ń gba omi kànga ni mo fi wẹ̀ tó jẹ́ pé tí mi fi ń tà fi ń wẹ̀ lẹ́kọ̀ọ́ because omi Lagos State Water Works ni a máa ń lò ní gbogbo ọ̀hún yẹn so inú mi wá dùn gan-an nígbà tí mo rí omi yẹn. inú wa dùn gan-an torí everybody ló ń wẹ̀ tí a dẹ̀ mú mi ní àsìkò tó jẹ́ pé omi ìbùlẹ̀ la máa mú tẹ́tẹ́lẹ̀ òtí lásìkò tó ń ṣe omi ẹ̀ fún wa inú wa dùn a dẹ̀ dúpẹ́ ní ọwọ́ wọn gidigidi pẹ̀lú àwọn bàbá abúlé gan wọ́n dúpẹ́ lọ́wọ́ àti àwọn tó ń lóhùn jẹ. gómìnà Ìbíkúnlé Amósùn wọ́n ṣe bẹ̀bẹ̀ tí a lérò ní ọdún mẹ́wàá sígbà tá a wà yìí torí lẹ́yìn bí 24 years sẹ́yìn láti ń sọ́fánẹ̀sì omi tó yẹ pé inú ìgbẹ́ kankan la máa ń lọ pọnmi ẹlòmíà pọnmi wá láti gbòòrò tó yẹ pé a lérò ẹ̀ láàrin bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn nísìn ni wọ́n ṣe omi yẹn fún wa tí gbogbo adé ń pọn even gan àwọn létò alágbègbè wa náà wọ́n ń jàǹfààní ẹ̀ tó yẹ pé gbogbo wa náà à ń fi àdúrà ránṣẹ́ sí wọn pé kọ́lọ́n tó bá wa ràn lọ́wọ́. màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn wípé wọ́n ṣeun lọ́pọ̀lọpọ̀ torí kìí ṣe pé a ṣẹ̀ṣẹ̀ dénú abúlé yìí a ti dénú abúlé yìí gan-an ó ti di díẹ̀ ní 30 years ni bet ńṣe ni pé ká wó mi lọ sí gbòòrò ká lọ sí ìwọ̀fìn lọ́pọ̀ mi nǹkankan omi èbùlẹ̀ nǹkankan kẹ́yìn ọ̀gbẹ́ kànga lẹ́ni tó bá ti di pẹ́rùn bá dé àtúní rí lò so bet nígbà tó mi wá dé inú gbogbo wa ló dùn pátápátá mo sì ń gbà ládùúrà pé lágbára Ọlọ́run òrùn gbé ayé gbé sáré Ọlọ́run ní fi gbé wọn náà àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe agbátẹrù iṣẹ́ náà pátápátá. wàhálà pọ̀ ká tó rí omi ọ̀nà jìtá ti ń rí omi kó tó di pé gọ́fìnà wa ṣe omi fún wa níbí a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gọ́fìnà lórí pé bí wọ́n ṣe ṣe omi yìí Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́. ní ọjọ́bọ̀ ọjọ́ kọkànlá oṣù kẹrin ọdún 2013 gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn búra fún àwọn ọmọ ìgbìmọ̀ tuntun fún àjọ tó ń rí sí ètò iṣẹ́ ọwọ́ ní ìpínlẹ̀ Ògùn èyún ní Ogun State Technical Vocational Education Board lọ́fíìsì rẹ̀ lókè Mọ̀sán. nínú ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀ gómìnà kọminú lórí bó ṣe jẹ́ wípé kò sí àwọn oníṣẹ́ ọwọ́ tó tó nípínlẹ̀ Ògùn tó sì rọ àwọn ọmọ ìgbìmọ̀ tuntun náà
láti tún jára mọ́ iṣẹ́ kíkọ́ àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ yìí lẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́ sí i. As a state, we need to now produce and provide the necessary workforce. We need to, because without the necessary workforce, industry cannot be here. They will need to at least get people that will drive all of those their industries. I want you to, without sounding repetitive, to bring out the entrepreneurship in our youth, the craftsmanship in our youth, the creativity in them, such that we will be in a position to give, both in terms of quality and quantity, the workforce that we will be needing in Ogun State. But I want to charge you to still look beyond the government today. Try and partner. You need to just let us know as government. Try and see the possibility of getting some of this private sector. Nínú ọ̀rọ̀ rẹ̀, alága ìgbìmọ̀ àjọ titun náà Ìyáàfin Doyin Ògúnbíyì wòye wípé ètò àjọ yìí ti wà láti nǹkan bí 20 ọdún sẹ́yìn. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé pẹ̀lú ìbúra fún àwọn ọmọ ìgbìmọ̀ àjọ yìí àti àdúrótì gómìnà, ìgbìmọ̀ náà yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí lórí kíkọ́ àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ yìí níṣẹ́ ọwọ́ sí i. Your Excellency, I wish to opine that having subscribed to the enabling factor, the technical and vocational education subsector in Ogun State is henceforth strategically positioned to assess grants in aid, obtain accreditation for all programs run by our government science, technical and vocational colleges across the state, and receive call-ups to fora usually convened to design, strategize, and take position on implementation of policies and programs globally conceptualized for skill development. Ní ọjọ́ yìí kan náà làwọn ọmọ ìgbìmọ̀ àjọ French Development Agency ṣe àbẹ̀wò sí gómìnà Ìbíkúnlé Amósùn lọ́fíìsì rẹ̀. Àfojúsùn àbẹ̀wò náà ni láti fi àdúrótì iléeṣẹ́ náà dá gómìnà lójú ní pàápàá jùlọ pẹ̀lú àwọn ètò ìdàgbàsókè ìjọba yìí nídìí ìpèsè omi fún ìpínlẹ̀ yìí. We have been involved in the water sector for years. We are financing more than 600 million euro in the sector each year, and Nigeria is a big country with big challenges, so we are very happy to try to partner with you on the subject. So we made a turn in the cooperation this morning. Gómìnà dúpẹ́ lọ́wọ́ ikọ̀ náà tó sì tún ṣèlérí ìrànwọ́ ìjọba rẹ̀ fún iṣẹ́ tí ikọ̀ náà yóò máa ṣe ní ìpínlẹ̀ Ògùn. We are happy that at least you've identified that gradually Ogun State is getting it right, and you will want to partner with us. So we really can't wait to have you. And let me assure you that whatever our commitment, our side of the bargain, we will keep it. Lórí abala ìfìwéránṣẹ́ lórí ètò wa lọ́sẹ̀ yìí, a rí ìwé ìgbà látòrí nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí 08054540503. Ó ní ọmọ Ògùn Ìṣẹ́yá. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa ẹni tí Ọlọ́run yọ́nú sí Ìbíkúnlé Amósùn fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ògùn. Àdúrà mi fún yín ni wípé ọwọ́ ìkà èèyàn kò ní bá yín o. Àmín. Fún ìbéèrè tàbí àlàyé, ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí, tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. Ọmọ Ògùn Ìṣẹ́yá.